ó ní ọba àjọ kejì ló ní inú rùn ìyá òun wọ́n fóònù sóhun pé inú máa rùn màmá ẹ gbé ọ lọ síbítù gbé àwọn dọ́sítù dókítà ẹ máa yẹ̀ wọ́n wò kí ló ṣe màmá mi tí àwọn gbádùn ní ìsìn nǹkan kékeré ní ẹ̀yìn ìyá ẹ̀yìn ẹ̀mọ̀ àárò yín náà ní sọ ìṣẹ́jú ní ń pè ìyá ọ nígbà ọ̀yá òjèṣà ọlọ́run tóun ó rí njọ́ kejì tó ń pè àbí lálẹ́ ló tiẹ̀ ló ń pè ní oníbò ń ṣe pè tán oníbò ṣe di wípé wọ́n ní màmá ò lè fọhùn ṣé kí ni ní a ní màmá ò lè sọ̀rọ̀ mọ́ o ẹ̀ ń gbé wòrowòro rẹ kúrò lórí fóònù bá ń gbé fóònù fún màmá mi ní a bá gbé sí fídíò màmá onímọ̀mọ́ sàmẹ́rì bẹ́ẹ̀ fẹ́ rí mi ni ọ̀dà àmúdé tán báyìí ìyá bá mi tọ́jú màmá mi o kákọ́ gbọ́dọ̀ ṣe màmá mi o ẹ̀ ń bá ní ìyá rẹ̀ ó tọ́jú ìyá ẹ̀ ọjọ́ tí inú òun bàjẹ́ jù nígbà tó ń pè after bíi 2 hours ọlábùrò òun tó gbé fóònù bá ń sọ pé kí ni ń pa ń gbé ó ní màmá ni o màmá ni kí ni bá ń gbé fóònù fàgbàlagbà wóróworó rẹ̀ pọ̀ ẹnu ẹ̀ ni a sọ pé màmá jáde láyé o. oníjọ́ ọmọ ní gbàgbé níjọ́ náà jẹ́ torí òun fẹ́ràn ìyá òun pọ̀ ó ní òun wá ń sọ fún ìyá òun pé òun wá ń ṣèlérí fún ìyá òun pé èmi ni wọ́n sìn ọ́ o èmi ni wọ́n sìn ọ́ o bókè ọba dilẹ̀ bílẹ̀ ọba di òkè wọ́n gbé ọ sìn o èmi ni wọ́n sìn ọ́ bí òkè ọba dilẹ̀ bílẹ̀ ọba di òkè aládéhùn tó ń ṣe fún ìyá òun lòun wá múṣẹ onígbà tó ń tiẹ̀ múra ti wá àwọn kan sọ pé wọ́n rí ìran sóhun wọ́n sì gbá lónìí pàjẹ́ bá lẹ́rù ìhàlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kò sí kú tí pàgbàlagbà tí wọn ò ní bá po lórí rẹ̀ ń bẹ̀. ó ní tẹ́ ẹ bá tóun bá jẹ́ kan lára bóun bá mọ̀ pé òun ó jòǹjàngbọ̀n ọmọ láyé òun ọ̀bá ti bímọ. ó ní nínú ẹni tí máa fa aago fóun nọ́mbà 1 lọ́lọ́ yìí. ó ní ìyá àwọn jẹ́ kan nínú ẹni tí máa fa aago fóun. Sunday Àdìsá wo tàwọn ọmọ tó kó dàálẹ̀ oníjọ́ ṣẹlẹ̀ ní Kútọ́nù tó ń gòkè tó ń wọlẹ̀ tó ń bálẹ̀ ẹlẹ́ sọ̀rọ̀ ń sọ fún ìyàwó òun pé wo báwọn ọlọ́pàá yìí ṣe pọ̀ tó yìí àtàn jagunjagun tí wọ́n mú wọn yìí òun ọ̀ lọ láàrin wọn o ó ń rò bẹ́ẹ̀ ó lóun sọ pé òun ọ̀ lọ lágbára àwọn tí wọ́n láyé ó lóun sì bálẹ̀ ẹlẹ́ sọ̀rọ̀ òun wojú ọ̀run fèrè ọláwọn àgbàlagbà sílẹ̀kùn ọ̀nà òun sì kọjá lọ láàrin wọn. ó lóun wá lọ táwọn kó ń bẹ ẹni tó ń kọ́kọ́ pè níyà òun pé ilẹ̀ rọ̀ o ńgbà tó ń dékú tọ́nu o wọ́n ti mú rọ́pò lẹ̀ o. olóró ilẹ̀ ní bàbá fún wa ní ìsinmi. ó ní ìyá òun wà lára ẹni tó jó wọn padà. ó ní ìyá òun ní Àdìsá o ọmọ aládìkún ọ̀yá padà lọ ọbẹ̀ àmọ́ jẹ́ wọn ó múlẹ̀ ọmọ rẹ̀ wà lu èbó bí wọn ò bá rí àwọn èbó ọkọ̀ ọmọ rẹ̀ dákun ọ̀yá padà lọ ọbẹ̀. olóhùn sì gbọ́ sí ìyá àwọn lẹ́nu. olóhùn wà ń wò wọ́n gbà tó ń débẹ̀ tí wọ́n ń ṣe hànàhànà. olóhùn wò wọ́n gbà wọ́n ń ṣe ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ ìfẹ́lódùn tí olóyè Sunday Igboho wọ́n wà lórí òpó wọ́n fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà lórí ìnáwó àná gómìnà ẹgbẹ́ ìfẹ́lódùn fún gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. Nẹ́tíwọ́ọ̀kù. Mo kí gbogbo ilé pátápátá láìdé nìkan kan sí o. Mo kí bàbá mi Olóòtú Kọ́lá. Ẹ mọ̀ kú ìnáwó àná. Ẹ mọ̀ kú ìnáwó àná. Bá a sá à ń jẹun tán a tún fi brandy fọwọ́ ń bẹ̀ wọn. Ìnáwó mọ̀ kọjá bẹ́ẹ̀. Ẹ wo òkè ó kọjá bẹ́ẹ̀. Ṣé ẹ ti á padà ṣé níjọ́ lẹ́wàá padà báyìí? Ó sì kù díẹ̀. Odidi ọ̀sẹ̀ kan lẹ́mọ̀ ti lò lórí òkú ìyá Sunday Igboho.
bẹ́ẹ̀ ni o bàbá má jàsọ̀ látó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ o. Kábíyèsí Ọlọ́run. olóyè tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run tó tó ẹni tí ò bá fún. mọ kínní kan ní o àwa mọ iye olóyè àwa mọ iye rẹ̀ àwọn nǹkan tó lóye ṣe fún wa tóbi tó fi ara jìyà fún ilẹ̀ Yorùbá ni so òtítọ́ dẹ̀ ni wọ́n dúró lé lórí àwa ṣe gbà fún wọn ipe lórí òtítọ́ yẹn bí ògo ṣe ń jẹ́ tọlọ́run àkàndé èèyàn ni wọ́n tí orí tí wọn bá jákàndá ni ìrùpọ̀jọ́ ọjọ́ àná ó lè ṣeé ṣe. Kí ló kàn tí ń bá mi sọ̀rọ̀ yìí? Orúkọ tèmi ni ìyáàfin Adijat Tóyìn Ọláoyè ọmọ bíbí ìlú Ìbàdàn tó fi orílẹ̀-èdè London ṣe ibùgbé. Wọ́n lẹ́yìn ní gómìnà fún gbogbo ẹgbẹ́ ìfẹ́ lódùn jákèjádò. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sá. Kábíyèsí Olódùmarè. Ọ̀dà àwọn olólùfẹ́ yìí náà ń gbọ́ báyìí ẹ kú náwó ẹ kú nára kò ní tán bẹ̀. Kí bàbá ẹgbẹ́ wa mo fi kí abẹ́gbẹ́ pírẹ́sidẹ́ǹtì wa ọmọọba Joseph Adédayọ̀ Fáládé àti màmá wa Ìgè Àdùbí Kentus. wọ́n bá ti wá ń pọ̀ tó bá rédíò ọ̀fẹ́ gbowó o ẹ mọ̀jà sọ di request o gómìnà àgbèyìn wa tá a fọ̀rọ̀ wá yín lẹ́nu wò kẹ́ ẹ tó padà. ẹ ṣeun náà. Òróró ilẹ̀ ní bàbá fún wa ní ìsún omi. Ó ní ìyá àwọn oníkó wọn padà máa mi ẹni ń padà ó ní padà lọ́ọ́bẹ̀ ó lóun ṣe padà. Ó ní gbogbo ìgbà tí ṣòro wà òun máa ń sọ pé àfi tóun bá kọ̀rọ̀ sí ìyá àwọn lẹ́nu lókù. Òkè àtó ẹ̀dúgbà ilẹ̀ bàbá. Ọlọ́wà dijọ́ kẹta lẹ́yìn ìgbà tí wọ́n túfọ̀ ìyá àwọn fóun tóun lè sùn tóun lè wo tóun sunkún níbi tí wọ́n fi òun sí ń Kútọ́nù. Òun ní pírẹ́sidẹ́ǹtì Kútọ́nù ó wá pé òun wá pé a ti gbọ́ ń tó ṣẹlẹ̀ sí ọ Sunday Igboho a gbọ́ ń tó ṣẹlẹ̀ sí ọ níjẹta. Sóò ní bínú sóò ti bínú sóun púpọ̀ báyìí mọ́ bínú. Kó lè bá a dáa ni torí wípé ẹni ọba wà látìmọ́lé ọmọ ẹni tí ń ṣe tiẹ̀ àwọn gbẹ̀mí ẹ̀ pamọ́ ni ó gbòmìnira látòní lọ ọgbà ìdáǹdè látòní tó lòun wọlé ń wòkè omi gbóná bóde lójú lòun pariwo ìyá àwọn o. Wọ́lá ṣe é ntójú àwọn akọni máa rí nìyí. Oníbọ̀wọ̀n ọba ṣe àṣeyẹ tó ń ṣe fún ìyá àwọn òun yọ ọmọ bọ̀bọ̀ nu. Òróró ilẹ̀ ní bàbá fún wa ní ìsún omi. Ayé ò bá ní sàn kan ńgbà mọ̀ ń sọ̀rọ̀ ńgbà kan wípé ẹni kíjọba wá bẹ̀yìn àbí hàn ti bẹ̀yìn ni. Ní ẹ bá gbà sódì pé Kola Olootu ti gbà bọ̀dé ó ti la tán o. Èmi bú mi nú wọn. Ẹ̀dúgbà ògúnlẹ̀ bàbá o. Olóòtú yóò ti gbà bọ̀dé yóò ti la tán. Ó ti gbowó lọ́wọ́ àwọn ìjọba. Òróró ilẹ̀. Mo sì lémi ò gbowó o. Ẹ̀dí bàbá fún wa. Bí wọ́n bá bú mi báwọn bí mọ́jà sọ́lá bá pè mí á sọ fún pé àwọn èèyàn rẹ̀ yìí ọ̀ya fà wọ́n sokọ́ ṣàlàyé fún wa pé èmi ẹsẹ̀ ẹni tí ẹ lè máa wẹnu síla òun wá níbo ọ̀dá mi kí ẹ mọ̀ pé ìfẹ́ yín ni wọ́n ní mo ní ọ̀hún nífẹ̀ẹ́ mi wọ́n bú mi ìfẹ́ tí wọ́n ní sí mi tí wọ́n ní sọ́mọ yín èmi tí mò ń bá yín sọ̀rọ̀ tí wọ́n bá ara ẹni tí ó fún alájẹ tí ó